lẹ́yìn òdi mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun TV. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Orísun TV. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wa àti títẹ̀ fún wa kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Ìjọ náà níbi tọ́rọ̀ yẹn gbóná lára mi dé èmi yìí fẹ́ kéèyàn ọjà láìmoore ẹni tí ń bá ń pọn ọdẹ ìzá àfáàdákà ìzánà bifáyidàtì mìnàlẹ̀ olówó ìfàlàzìm ṣùkúràhù abada. ẹni tó bá ti dá sọ̀rọ̀ ayé rẹ̀ tó bá ti sàpọ́nlé ẹjọ́ kan fún ọ yẹ kí wọn náà ó lè fún lápọ́nlé tálíkì yá mọ́ lọ́yìn ìdè. wàkúlì fúlànù jazakallahu salihata. bọ́lá tí wàá máa ń tọ́ ẹ kó lè sọ pé jazakallahu khairan. ọ̀rọ̀ yẹn ni ò jẹ́ kí n wá fún gbogbo ọjọ́ méjèèjì mo wá ń pe Ọlọ́run pé Ọlọ́run jẹ́ kí n rí gbèsè yẹn san ìtì àwọn àtọ̀wé kápítà ní tiwa san. alhamdulillah. ìyẹn ló jẹ́ kí n múra mo gbọ́dọ̀ débì kódà bí nílò ìṣẹ́jú 5 lọ torí tílẹ̀ bá ti mọ́ à ń ṣe ṣàádà fáwọn ọmọ nílé kí lọ́dọ̀ mi àwọn ọmọ tí wọ́n fẹ́ jáde tánáwì tí a ń bá sì ti ń gba ṣàádà tán ọ̀sẹ̀ tí ń bọ̀ ni wọ́n lọ Malaysia àwọn 5 nù wọn so ara oríire tèmi náà sì nìyẹn wọ́n á kí Malam Yusuf Adépọ̀jù Ẹ̀dẹ́wí kílódé wọ́n sì kì í kú tẹ̀ ọmọ Ẹdẹ ni wọ́n ọmọ ilé ọdún ayé ni wọ́n lẹ́dẹ̀ lọ gọ́ọ̀bù rẹ̀ ọba ń bẹ̀ sẹ́rí Malam Ọlọ́run ti gbé wọn kalẹ̀ tipẹ́ ṣùgbọ́n Ọlọ́run ò fi ìgbéraga kún gbèsè ayé wọn. nígbà yìí nìkan lẹ́kọ́ bẹ̀rẹ̀ comparative àwọn èèyàn ti gbá wa jìnnà ń lu yìí o àwọn comparators wọ́n ti gbá wa jìnnà ń lu yìí tí wọ́n tó máa sọ fún abótẹ́ẹ̀lì báyìí làwọn ń sùn tá a máa dààmú kí n torí wọn. èmi pẹ̀lú Malam ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ accommodation lẹ́dẹ̀ wọ́n á sọ fún wa pé a sì lè rótẹ́ẹ̀lì 15 wọ́n ní kí ní jẹ́ bẹ́ẹ̀ bá bá rí 6,000 àwọn oṣù bẹ́ẹ̀ bí ẹlòmíì tó fẹ́ẹ́ lé pé bí a bá gba yàrá fún dáká tó wó bẹ̀ wá. ẹ̀rọ kò tẹ́ torí bá wẹ̀yàn sí Islam ìbá mọ́nẹ̀tì ara wa ni ìwúrà bọ̀rọ̀ wẹ̀yàn sí Islam àwọn náà bẹ̀ẹ̀ sáyó. kó tó wá pé ọmọ àbí oko alómi ọbẹ̀ ṣùgbọ́n Malam ìgbà tọ́lọ́run ó gbé wa súnmọ́ra wa ìgbà àdánwò ni àdánwò lọ́lọ́run fi ní ká súnmọ́ra dáadáa. mo ṣe tí ọ̀tẹ̀ wọn lọ́rùn wọ́n sì gbà nítorí pé mi ni mo ṣe etí ọ̀tẹ̀ wọn lọ́rùn àbí ẹni tí èèyàn ti mú tí wọ́n á ní ọlọ́lọ́mọ̀ẹ́rọ ẹ̀kan ló tu wúlẹ̀ bó ni ó ṣe rí lẹ́mìí tiẹ̀ náà ẹni tó ti bọ́ sínú bond mo wá bọ́ ta pẹ̀lú owó bọ́lọ̀ ń ṣe ṣe mí lọ́sùn yìí mo wá ṣe sọ ọtí. wo kàdá méjì bá ọkọ bá ń gbá gàdé ńdókò. ya man la yanamu yarhamu man yanamu. mo wá ṣèdúró ìdúró yẹn wá fẹ́ kó bá mi. ẹ yíwọ́. ẹ̀ka náà mo gbọ́ ẹ̀lò ẹjọ́ gbogbo bí tẹ́ bá wà ẹ̀ fara pamọ́ mi kí n máa dà yìí farapamọ́ bò lèmi náà bá ní ọ̀rọ̀ ṣùṣù lè súnmọ́ sùn ààrẹ ìṣirò wa bí wọ́n sì ààrẹ sí 1 million yẹn ni lèmi náà sì lè jáde. lèmi náà bá tajà wáhùn ọba kalẹ̀
àwọn ará lẹ́kẹ̀ pè mí ní mbọ́lẹ̀ wa wọ́n ti fẹ́ máa kó àlọ́ ọmọdé ni wọ́n máa kó yín lọ kí wọ́n kó owó yín lọ sẹ́ni kó wọ́n mímu èmi ni wọ́n tu ilẹ̀ ọkùnrin ni a sọ ọ́nà ọkọ̀ mo wá pe àwọn ọlọ́pàá mo wá gba fún ọmọ yẹn fi ilẹ̀ àwọn òde wa o ní a bá bá mi lọ́dọ̀ àmọ́ ń bọ̀ lọ́tún náà a ṣe bá a ṣe ṣètò àlórí yìí nígbà tọkùnrin kò tiẹ̀ bọ́ ta lọ́ba tí omi di sáfà tí a sá káfà tí a ká bàbá ń sá ká. bàbá ń sá ká. mo lọ wà ní ìyàwó mẹ́ta lóde ìsinmi lónìí ọwọ́ mẹ́ lọ́ba yí ọkọ mi padà bá fatia bá fatia bá bàbá sá fatia sá ká fatia ká bàbá ń sá ká. mákà ni mo wà tí mo ti wo kílìbù orí mi ti sọsẹ ẹlẹmu ṣé tí mọ́tò dé bá Nàìjíríà ni táwọn ẹ̀bá ti wá introduce nǹkan pé akíṣẹ́kọ̀ọ́ ọlọ́lọ́mọ ẹ̀rọ ẹ̀ bàbá ń sáká. tó ti bí ọ̀rọ̀ ti wá rí òfin ló ní kí wọ́n máa wá mi kí akádìbò faramọ́ akádìbò wa nílé jáde yọ àárín ìkànnì àwọn ọmọ rẹ̀ wọ́n ti ní ọmọ kan mẹlẹ́dẹ̀ sọ wa mí ọmọ tó jáde ṣe ti grammar school yẹn òní ọ̀ àpè nǹkan kí mo dóhùn mọ̀ yọ àpè gbàmí ò lè hide number ẹjọ́ imam ẹ̀kú òní màá ní kí ló dé akádìbò ní kí n pè é àfa àti máa ń serú èèyàn sí ya àwa rè kú sí mílà kan náà wọn mọ báíbù wọn mọ jọ́ọ̀nù wọn mọ ẹ́tíọ́dù wọn mọ títàtù. àlè elimu ṣàtá. ìmọ̀ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni specialist tiẹ̀ nu ó sì rí i ṣe táàbà tanra wa lógun lórílẹ̀‐èdè Nàìjíríà lónìí tẹ́ ẹ bá mú yàn méjì mẹ́ta kẹ́ ẹ tó mú akádì kẹ́ ta lọ́wọ́ àwọn àjù rẹ̀. Talento. World best. Wọ́n yàtọ̀ sí wọ́n tó ń dá sí tí ọkọ̀ wọ́n náà lọ fẹ́ lo tíà wọ́n náà lọ fẹ́ lo Kùránì wọ́n náà lọ fẹ́ lo màkà ọmọ nínú òbí túbú. One way traffic lo n tó fèsì ló fèsì. Mọ̀ye èèyàn tó ti gbà á lẹ́nu ayé ni tó ti mú wọn kúrò lójú ọ̀nà àánú. Ẹ̀yin ti gba Islam. Amẹ́rin. Ẹ máa kú oríire o. Ẹ̀kú ní òtútù. Madam Yusuf. Wọ́n wá dúpẹ́ ni torí pé ẹ̀yin lẹ protect ọkọ mi tẹ́ ẹ̀ bá súná mi jẹ́. Alhamdulillah. Ọ̀sùn ilé àmà pé wọn ò ní máa tẹ́ ẹ ṣe ètò ṣe ni wọ́n capitalize lé lórí. Wọn ò ní mọ̀ pé èèyàn ni mo dúró fún tọ̀ràn fi dé. Wọ́n ní ẹ sì pẹ̀lẹ́ táwọn imam wọ́n ní ti padà lọ já wọn sífẹ̀. Ẹ kó àmúmọ́ra. Sáàbù àtẹ̀mọ́ra òpẹ́ tí òde lè mi rí ọ̀ àmà lọ lé mi ẹ̀ sáà. Ọlọ́run jẹ́ wọn jáde láyọ̀ kò ní Ọlọ́run jẹ́ wọn dé láyọ̀ Ọlọ́run jẹ́ wọn jáde láyọ̀. Àtò ara ẹni tó sí orí ibú débi pé yóò tún wá dé òde yóò pé tó àdánwò tí ń kẹ̀ wá lọ́wọ́lọ́wọ́ báyìí lẹ́dẹ́. Owó yìí ẹ bá fi ṣàdúrà. Owó yẹn bá fi bẹ lọ́wọ́ yẹn àfa àlejò àdánwò tá a ní lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní ọ̀rọ̀ tí àwọn àfa wa dá sí tí ọkàn wọn. Ọlọ́ba sọ́wọ́dé. Yọ publicize inú o Ọlọ́mọba fàánú sójú adájọ́. Wọ́n tún wá lọ́ máa jẹ àwọn ìyàwó díẹ̀díẹ̀ sáré rẹ̀ kẹta lè pa káwé ṣàdúrà yẹn hàn sí àwọn olòṣì sáré rẹ̀ kẹta lè pa káwé ṣàdúrà yẹn hàn sí. Wọ́n sì mọ̀ pé kí wọ́n mú yẹn fún un kaba àwọn ipa owó ọ̀ka. Mo dúpẹ́ lọ yín o. Èyí tí mo ń sọ ilé máa tẹ̀ lómi lọ́rùn ṣùgbọ́n dandan ni kì í sọ. Ẹlòmí lè máa fẹ́ ọ̀rọ̀ àtọ́dún wo Pẹ̀ kọ̀rọ̀ ládàá. iye ogún ọdún a máa jó yẹn lọ. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Kò sí déyàn ó fi àṣẹ kò sí déyàn èèyàn bọ̀wọ̀ ìjọba ni o. Tọ́ba rí adájọ́ tí máa ti fẹ́ rò kàn yín báyìí àdánwò dénú o. Tọ́ba tó wá mú
báyìí tó bá lè fi kanlẹ̀ sáà máa ka iye ìgbà tí fi ń kanlẹ̀ iye ìgbà tó bá kanlẹ̀ ní iye ẹ̀wọ̀n ọdún tó lọ. ká máa ká mi sí lókù. Mo kí yín púpọ̀ ẹ ṣé mo tún wá kí yín lórúkọ àwa mùsùlùmí pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń gbà wá lẹ̀ ẹ kún sí Ọlọ́run lọ́wọ́ tí kìí ṣe sí òní tí kìí ṣàná Ọlọ́run á bá mi dúró tì yín o. Àmín. Bí mo ṣe ń ṣàdúrà fún yín ọmọ mi kan wà ní ọ̀kan nínú àwọn olólùfẹ́ yín wà ní umura báyìí àfàwà Mustapha Sàmàtà òun ni Ọlọ́run lò bí mo ṣe dóṣogbo lónìí Ọlọ́run má jẹ́ kó parẹ́ sí umura. Àmín. Ọlọ́run kó bá mi mójútó. Àmín. Ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run. Ìjọ Akadip Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. Àmín. Èsì nínú èkè ìta ó yẹ kí n ti wá kí sílé ààyè ní òòrì ìṣẹ́dú mi tight ó yẹ kí n ti wá kí sílé ṣùgbọ́n ọjọ́ tí mo rí lórí Facebook náà ni mo pè é ìtẹ́nu mi ò máa pèsè di iṣẹ́ iná ìwò wọn sí ibà wí fún yín Akadip fi á mẹ́kì owó ní sẹ́kọ̀ọ́ máa tò sí ní tọrọ ọ̀rọ̀ tí ọ̀dà kẹ́nu Yorùbá pàápàá jùlọ àwọn àfa àsọ fún yín ìní fi kọ́lé ọ̀sẹ̀ wọn ni ẹ kò mọ̀ sípẹ́ǹtì. Àbí wọn ni ẹ gé ìwọ ni ẹ rẹ tí ẹ lọ fi ká ṣe pákó tí ẹ fi kan lé. Malam Yusuf wàdùwà kálásì fún yín. Wàdùwà kálásì. Gbogbo bẹ́ẹ̀ ti ń ṣe tẹ̀ ń rìn ìsìlámù lọ yìí torí ń rìn ìsìlámù lọ o kéèyàn tó gbé ìjókòó ìkalẹ̀ mílíọ̀nù ni o ẹ má jẹ́ àtàrà wa o ewu àsìkò tí wọ́n bá tan náà ní freedom park wọ́n ń ṣe mòlídìí ni o ẹ bá rí tí wọ́n bá tan báyìí níbi àwa yìí mòlúdì yẹn ń ṣe o mòlúdì tí wọ́n sì ń ṣe rèé wọ́n gbé lápá àtẹsẹ̀ ni wọ́n ti sọ pọ̀ tọ́lá náà wà á máa gbowó mẹ́. Ó yàtọ̀ sí ẹni tó ti máa ti ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́ ẹ kó wá bí Akadip property ni ẹ rí stage dá ẹsẹ̀ máa gbé kẹ́nìkan ó tẹ̀wó náà àti mọ bó ti rí dábì débi bọ́ọ̀ tàkìtì bíi ilẹ̀ náà lọ́ọ́ bara rẹ̀ pákó yóò lè kán èyí tó wá rí báyìí ẹ̀yin ti plan ọ̀la yín lẹ̀ àwa bẹ̀ Ọlọ́run fún yín ọ̀tá ń ronú pé ẹ ti fẹ́ tà tán Ọlọ́run má jẹ́ tà tán. Àmín. Àwọn Yorùbá wọn ṣe àmì dáadáa. Ọ̀tá ń ronú pé yóò jásá burú fún yín kò ní jásá burú. Àmín. Ẹni tí máa ń ṣerú ń tẹ̀sí ya máa lọ́ta tí a bá ní àwọn àfa oníwàásí ta ló lọ́ta jù nílẹ̀ Yorùbá yìí Akadip #1 ìjà àti akájàká parí ẹ̀ ni àwọn ìtàn bọ̀rọ̀ èmi ò máa jàpẹ́ yóò la jàpẹ́ àjàparí ẹ̀ ló dáa bó ti wà ó kí ọ̀tá yóò tó ẹ̀ borí wọn. Àmín. Èyí tó bá lóhùn ní gbọ́nú àwọn ọ̀tá yín Ọlọ́run wọlá tí ànábì wí nígbà tí ọmọ àbílà bí ń dà láàmú atabatugun Abu Lahabi ànábì ní Allahumma sallit ala atabatugun àbílà bí kalbun min akilabu ashabul kahfi. Ó ní Ọlọ́run tọ́mọ àbúlà bí bá lóhùn ní gbọ́ wọn mọ̀ dàmí láàmú náà ní Ọlọ́run bá mi rán ajá kan sí inú àwọn ajá ashabul kahfi Ọlọ́run wa rán nàmbà 4 kìtìmírù dìgbòlugi inú wọn awi bẹ́ẹ̀ lóru yìí gbogbo ẹni tó bá lóun ọ̀dà Malam Yusuf Muhammad Jami Akadip òun fi iṣẹ́ ìdá yín láàmú àbó òun fi ayé dá yín láàmú sábẹ́tì alẹ́ yẹ ká ìbọn Àmín. láàbí asahabil kahfi. Àmín. Ọlọ́run kò jẹ́ orí bẹ́ẹ̀. Àmín. Orí bẹ́ẹ̀ yìí lẹ̀ ń gbà wálẹ̀ yìí lẹ̀ ń ṣe ìràpadà fún Islam kìsì kéèyàn ọkàn máa tán náà mọ́ríkọ́ máa wíwì kúwì ní tàǹsọ̀ wọ́n tó lè bọ́ tàṣẹ wá sí jẹ́nu rúmà pa. Wọ́n mọ̀ ní àdáká. Dàmárà wo bẹ̀ àti fi. Dàmárà wo bẹ̀ àti fi. Kàmá fàlẹ́ ìlà òlìkọ́ mi àhádì. Sẹ́yìn alùsùn náà máa sanwó àdúrà. Àdúrà ọ̀gá yìí tọ̀. Èèyàn méjì ló kọ́. Àwọn alùsùn náà máa sanwó àdúrà.
àwa máa gbowó àdúrà ǹjẹ́ tó bá lówó tó mú wa. Kàmá fàlàlì. Ibi tí ọ̀sán wù wá ni pé ọlọ́mọdé á sọ̀fọ̀ málàm. Ìlàhùn lè kọ́ mi àhádì. Ọlọ́mọ fi yín pa wá lẹ́kún. Àmín. Má fi yín pa Ọ̀ṣun lẹ́kún. Àmín.